lemọ́lemọ́ báyìí o ọwọ́ ọlọ́pàá tún tẹ Alfa Mii Pelu Ori èèyàn àti apá èèyàn méjì nílùú Ìbàdàn. Ayé yìí ti wá le kọjá bá a ti lérò. Iléeṣẹ́ agbófinró ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣàfihàn ọkùnrin kan tó ń pe ara rẹ̀ ní Alfa Pelu Ori èèyàn àti apá èèyàn méjì lọ́wọ́ rẹ̀ nílùú Ìbàdàn. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsìfẹ́sọ fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn níbẹ̀ ni ó ti ṣàlàyé pé ọwọ́ tẹ afurasí ọ̀daràn ọkùnrin tó ń pe ara rẹ̀ ní Alfa náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 2023 tí a wà nínú rẹ̀ yìí. Hasan Kọ́láwọlé ẹni ọdún márùndínláàádọ́ta ni afurasí ọ̀daràn náà níṣe ni ọwọ́ àwọn agbófinró ọlọ́pàá tẹ̀ ní agbègbè Ògbèrè tí ó wà ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà tí wọ́n sì ká orí èèyàn àti apá èèyàn méjì mọ́ lọ́wọ́. Afurasí ọ̀daràn náà sọ nínú àwíjàre rẹ̀ pé ọkùnrin kan tí ó pe orúkọ rẹ̀ ní Tijani Waheed ló gbé orí àti apá ènìyàn náà fún òun. Gbogbo àwíjàre ọkùnrin afurasí ọ̀daràn náà kò wọ àwọn ọlọ́pàá létí níṣe ni wọ́n gbé jàǹtò tí wọ́n sì gbé lọ sí ìhámọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá jẹ́ kí ó di mímọ̀ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ọkùnrin náà láti mọ̀ délédélé àti láti mọ àwọn tí wọ́n dìjọ ń ṣiṣẹ́ láabi náà. Wọ́n fi kún pé àwọn ò rí dájú pé àwọn ṣàwárí Waheed Tijani tí ọkùnrin afurasí ọ̀daràn tó ń pe ara rẹ̀ ní Alfa náà sọ nípa rẹ̀ pé òun ló gbé orí àti apá ènìyàn lé òun lọ́wọ́. Waheed Tijani ọ̀hún ni wọ́n sọ pé ó ti na pápá bora ó ti fẹsẹ̀ fẹ́ nígbà tí ó rí i pé ọwọ́ ti tẹ Alfa tí wọ́n jọ ń gé orí àti apá èèyàn. Ayé ọ̀hún ti wá gbẹ̀gẹ́ báyìí ní ohun tí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ń sọ. Àfi kí orí àti ìṣẹ̀dá ènìyàn má gbàbọ̀dè kí ènìyàn má kó sọ́wọ́ àwọn ẹni ibi tó ń géni lórí géni lápá tàbí gé ẹ̀yà ara àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwọn fún iṣẹ́ ibi. Tí a ò bá gbàgbé láìpẹ́ yìí ni a gbé ìròyìn kan tí ó sọ nípa àwọn afurasí ọ̀daràn mẹ́ta tí àwọn náà ń pe ara wọn ní Alfa Pelu Ori àti apá ènìyàn lọ́wọ́ wọn ní agbègbè Àpáta nílùú Ìbàdàn yìí kan náà. Òṣìṣẹ́ wọnlẹ̀wọnlẹ̀ Sọfíọ̀ ni wọ́n pe ọkùnrin tí àwọn ẹni ibi mẹ́ta ọ̀hún pa sínú igbó tí wọ́n sì gé ẹ̀yà ara rẹ̀. Ilẹ̀ ni wọ́n tọ̀ ọkùnrin Sọfíọ̀ tí wọ́n pa náà lọ wọ̀n wò tí wọ́n fi di rìkísí rẹ̀ tí wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀ rán lọ sí ọ̀run àpàpàǹdodo. A ò tí ì dákẹ́ lórí ọ̀rọ̀ ti àwọn àáfàá afurasí ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pe ara wọn ní Alfa ọ̀hún tí a tún fi ń gbọ́ nípa ti ọkùnrin mìíràn tí òun pẹ̀lú náà tún pe ara rẹ̀ ní Alfa. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn kan sọ ni pé kò wọ́pọ̀ láti gbọ́ irúfẹ́ wọn gé ẹ̀yà ara èèyàn lọ́wọ́ àwọn babaláwo àwọn oníṣègùn bí kò ṣe lọ́wọ́ àwọn àáfàá iná àti àwọn pásítọ̀ kan pẹ̀lú àwọn wòlíì èké gbogbo. Iléeṣẹ́ agbófinró ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ṣe ìlérí rẹ̀ pé àwọn yóò rí dájú pé ọwọ́ àwọn tẹ àwọn tó ń pawọ́pọ̀ pamọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn náà ṣiṣẹ́ ibi tí àwọn yóò sì fi mú wọn dánrin nípasẹ̀ ìdájọ́ ilé ẹjọ́.